Jẹ́ kí ló dé. Ṣé náà wàá bá ní ṣíbí báyìí? Ọ̀yà. Ẹ̀sùn náà ẹṣin irú eléyìí méjì ló ti gbé jáde àti ti ọ̀dà ńlá méjì ló ti gbé jáde pẹ̀lú báìkì lọ. Bàbá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wá. Ẹni ṣubú ẹ jẹ́ ká ní ṣubú dáadáa náà first and foremost. Àfáà rẹ̀ tó wà ní. Bẹ́ẹ̀ni. Ṣé o náà ló ṣiṣẹ́ yìí? Bẹ́ẹ̀ni. Sẹ́ran lílé yìí ni àbíyàn ẹ ṣe sùúrù àfáà. Ẹni sùúrù sá. Nǹkan tí mo discover yóò tọ̀ o. Ṣé ìyá ìwà pẹ̀lú ẹ̀ ni? Ọmọ ta ni? Ọmọ ẹni yẹn. Ọmọ ìyàwó ẹni yìí. Ìyá náà ẹ̀ so ẹgbẹ́ pa wà. Ẹ wá snap yìí báyìí sá. Mò ń bọ̀. Ẹni ṣùgbọ́n gbà tí gbogbo eléyìí kò ní ma. Bàbá ẹ wọlé. Ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù fún ọdún nǹkan tó lè ta sínú lára ọ̀sẹ̀ ẹ̀mọ́ ìṣòro tó jẹ́. Lady Iran. Sorry, ẹ jọ̀ọ́. Síbẹ̀ báwo yẹ ẹ̀jọ́ tí wọ́n ní ẹni ẹ̀ náà tó bí èjì bí báwo sọ. Ẹni tó wà ní tán sọ̀rọ̀ ẹ̀ àfáà yìí. Píṣọ̀ iná ni ẹ̀ 50 lọ. Ó dà. Lọ́nìí ọmọ àjò 50 lọ. Píṣọ̀ iná ni ẹ̀.